ẹgbẹ̀rún èèyàn ní nǹkan ti ṣe láti gbà sí àwọn àlùfáà wa ti kú láti jẹta yìí. bàbá kan ní sọ ibi tá a dúró sí ó ní abájá kí n máa wòrí mi ó ló ń di arúgbó àtọ̀sán àtàlẹ́ òun ní fún mi ó ní ta ni ọmọ sàánù mi. kọ́nà nígbà tí bàbá yẹn gbà tí wọ́n dákẹ́ rẹ̀ àwọn yẹn àfa wa ṣe ọlọ́sọ̀ọ́ ní ìmọ̀lẹ́mọ̀lá ó ní bàbá ọlọ́run ń bẹ ó ní ọlọ́run ń bẹ lóòótọ́ ọlọ́run ń bẹ tẹ́lẹ̀ náà kó tó máa ṣe fún mi. wọ́n sọ fún mi níjọ́ kan wípé bàbá wa gbà lókè Agodi wọ́n rán àwọn iṣẹ́ lẹ́jọ́ náà àwọn wa gbéṣẹ́ òde ilé lọ́dọ̀ wọn àwọn wa dúró de wọn fá títí di aago 12 bàbá lọ́bì kan wọ́n sọ̀ nítọ̀ wọ́n wá jòkó lẹ́nu ọ̀nà gbàtí bàbá wa jí táwọn fẹ́ sàlùwàlá tètè àgbà wọn sì ń bẹ lọ́dọ̀ bàbá tọ́lọ́dọ̀ bàbá wa lókè Agodi ni àwọn bàbá tó bí wọn fi wọn sí. wọ́n á jáde wọ́n nu ó lè mi ní ìpínlẹ̀ láhàn bàbá náà pé Hamza nínú ẹsẹ̀ ọlọ́lẹ̀ sùn ni wọ́n ní sẹ́tẹ̀ ẹran mi ń gbà mú rí pé ẹ ti sùn wọ́n ní kí n gbé lọ́wọ́ nígbà tó bá di àṣùbà ẹ bà mí ní ìyá yìí. wọ́n sì sọ wọn lọ́wọ́ wọn lẹ́nu bàbá Sheikh Yahya kí bàbá sọ pé ọ̀là àlùbáríkà wọn ní kí ni wọ́n tó lè wí èyí ó wù àlùbáríkà lóòótọ́ ní kọjọ́ tí wọ́n tá à ń fán kì fèkì là ń fán. wọ́n ní bàbá wa ní ọwájú ojú wòye ọ̀dà àfáà yẹn sùn ọ̀là àlùbáríkà. mọ̀lánà wọ́n ní àwọn rò pé ìtọ́nà ń wù tóbi sí àwọn báyìí iṣẹ́ tọ́lọ̀ ṣe fún bàbá wa láyé gbà mí níyà yín nílé tí ọjọ́ eré wọn nílẹ̀ yìí kò sí ẹni tọ́lọ̀ ṣe wẹ̀ fún aqulu hadha bèlè ìfàmì ní Nàìjíríà pátá tọ̀ lédèdè ọjọ́ eré wọn kò sí ẹni tọ́lọ̀ ṣe wẹ̀ fún wọn wá mú ìwà bàbá lókè Agodi débi wípé tẹ́ ẹ bá rí wọn ẹ máa rí wọn rí ẹni tí ń wojú Ọlọ́run kọfẹ́ dé ni wọ́n sì ń dá káàdì mọ̀dẹ́mọ̀dé tọ̀ wọ́n ní wọ́n sì ń dájọ́ títí tí wọ́n fi kú yìí àjọ ojúmọ́ wọ́n ní wọ́n sì ń dá baba mudir olùmọ̀rí kàtẹ́bà sàdámà láwọn hayata ẹnu ìbànújẹ́ tí Ọlọ́run sọ dídùnú fún baba Inshallah iná ni baba ń bẹ láti jẹta tí wọ́n ti gbọ́ ikú baba wa torí wọ́n ní ààyè lọ́dọ̀ wọn. wọ́n rà ń gbà tí baba wa tí wọ́n dìde nínú àwọn tí baba dákọ̀ nínú alibara nínú ọmọ kí tí wọ́n mẹ́nsàn tí wọ́n dákọ̀ àwọn baba wa lẹ́yà yìí. Alhamdulillah. baba ní kíá kí àwọn baba wa lókè Agodi pípẹ́ ẹ̀kú aráfẹ́ra kú ọ̀kan nínú ọmọ tọ́lọ́mù tó gbà lọ́wọ́ yín. baba wa Sheikh Adamu Yahya Al-Fulani wọ́n ládéhùn tí àwọn àti baba yà yín jọ ṣe ń jọ táwọn pàdé lókè Agodi ni pé táwọn bá dá wálé padà àwọn ń bọ̀ wá sí yàrá gbogbo àyè tí Ọlọ́run ṣe fún wọn gbà tó jásí pé ojú ọ̀nà tààlímù yìí ni wọ́n mú lọ́pẹ́ kó dùn láti lẹ̀. wọ́n láwọn wálé kan jò ní baba Wazirul Markaz ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n bá wo kíní wọ́n máa rí iṣẹ́ ìgbé tí ń jẹ. wọ́n lé táwọn wá ń jò ní àwọn ọ̀rá yìí dára dúró àwọn kábàámà báwọn ti gbọ́ kú wọn wípé mi bá máa fi báyìí ní orí àwọn ọba jẹ́ kí ọ jẹ́ pé àwọn ni wọ́n rí gbẹ̀yìn. wọ́n ní kí á kí àwọn baba wa lókè Agodi pé ẹ̀kú ara fẹ́ra bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni rí bẹ́ẹ̀ bàbá wa gbà láyé gbà mí yìí fún àdúrà tí bàbá wa lókè Agodi ọba wa tó ṣe sí lẹ́yìn ìgbà tí wọ́n bá parí wá sí tán ìṣẹ̀dá wọn ọkọ̀ já ṣẹ̀dá mọ̀ṣáájò kò sí àjò téèyàn lè ṣe tó lè sọ gbogbo tó táwọn wò yìí di bó ti rí àjò máa ní ìgbà tí máa dúró àmọ́ nǹkan táwọn ọmọ ní wípé wọ́n lè ṣe àdúrà ju ẹnìbọ̀dì lọ. kò sí ohun tọ̀hún tó tó bẹ́ẹ̀ àbí aláàjì kò sí ohun tọ̀hún tó tó bẹ́ẹ̀ bàbá wa ní sàlá ti ń jẹ́rìí sí bàbá wa ní tẹ̀gbọ́n náà jẹ́rìí sí kò sí ohun tọ̀hún tó tó bẹ́ẹ̀ bàbá kó wa lọ bí abẹ́ àdúrà èmi ọ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta ní lè fin àṣà kẹjẹ pátá mo fẹ́ fin ó ti sú mi wọ́n máa ń ṣe kíní kan fún mi tí wọ́n bá ti wá fẹ́ dé wọ́n á mú aṣọ báyìí wọ́n wá gbẹ́sẹ̀ lé báyìí wọ́n á mọ̀ọ́sẹ̀ dìde á sì ṣe Al-Qur'ani alẹ́ ṣe Qur'ani bíi mẹ́rin kí lè o tó mọ́ èyí tí bá wá sá lọ wà ní ọkùnrin ó ti sá lọ ní wọn wá Ọlọ́run ti wá dáhùn wọn àwa fi bí wọ́n ti ń ṣe láti gbà ń lẹ̀ títí tí wọ́n ti kú yìí èèmọ̀ ni wọ́n Ọlọ́run wá tì wọ́n sọ́dọ̀ èèmọ̀ bàbá wa Sheikh Yahya inú àwọn ẹnu tẹ́mi ti mọ̀ wípé àmì ni bàbá Imam Hamza gbogbo àwọn tó jù wọn lọ ní mímọ̀ tí wọ́n jù wọn lọ lọ́jọ́ ìrí
tí wọ́n tún já àfáà fún wọn gbogbo wọn ni wọ́n déwájú wọn tí wọ́n tọ́ gbogbo tí ń bẹ̀rẹ̀ wọn lẹ̀. ala sabilil misal baba wa Dr. Abdulhamid Agaka ọlọ́ba wa tẹ wọn Imam Agaka gbogbo alasama kí baba ni wọ́n jẹ́ fún wọn àfáàfáà ni wọ́n tún jẹ́ fún wọn. tí wọ́n bá wá ń bọ̀ wá nígbà tá à ń bẹ ní family house tí baba Dr. Agaka bá wá ń bọ̀ wá tí wọ́n bá páàkì síbi tá a ti ń ṣe jákèmá yẹn wallahu shahid wa nahnu shahidun. tọ́ba ti bọ́ bàtà báyìí ní baba Dr. Agaka tọ́ba bọ́ bàtà báyìí wọn ò ní wọ bàtà wọ́n máa wá sáré bọ̀ wá wọ́n wà lọ lè yẹyẹ pátápátá nígbà máa wò pé bàbá yìí ju bàbá yìí lọ àgbàlagbà lẹ́yìn àfà nígbà tí mo wá lọ programu kan tí mo bá Nakibul Ashraf mo wá lọ programu kan wọn lọ sí wáàsí kan àwa tẹ̀lé wọn bàbá Nakibul Ashraf fi wá ń sọ níwájú bàbá wa Gaka wípé ọkọ wa ni nǹkan kan wíwé wọn tún lé wọn wá kúnlẹ̀ bàbá Nakibul Ashraf wa kúnlẹ̀ pé àwọn àmì wí kankan yẹn lọ kọ́ wa ní gbogbo nǹkan kéyì. ìgbà máa wò pé bàbá wa Salati yìí ju àfà wa lọ bàbá wa Salati wa ń kúnlẹ̀ fún bàbá wa Lágàkà tí bàbá wa Lágàkà bá wá dé ọ̀dọ̀ bàbá wa ṣe Hamza wọ́n wá kí ni wọ́n máa dàrú mọ́ mi lójú ó sì wá tàbùkù báyìí àwọn ni wọ́n mọ tí wọ́n rí nínú àwọn tí Ọlọ́run wá ṣe ní alábàáṣe wọn táwọn náà ti bọ́ síwájú Ọlọ́run nínú ẹni bàbá wa Ọláwùmí lórílẹ̀ wọ́n bá délẹ̀ yìí wọn ò lè má dé yàí wọ́n fẹ́ràn àwọn àlùfáà wa púpọ̀ bẹ́ẹ̀ ni kò rí ìbámu tìyí inú wọn iná ni bàbá wa Sheikh Abdullah Mukaddamu ní Sakama tí wọ́n jẹ́ ọmọ ìyá fún bàbá wa Salati wọ́n jọ máa wádọ̀ bàbá wa inú wọn inú ẹni Sheikh Abdul Latif mi Kabara alájọṣe ni wọ́n púpọ̀ táwọn náà ti ṣáwájú wọn ẹ bá wa bẹ̀ lọ́hùn fún gbogbo wọn kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn pọ̀. Àmín ya Allah. ìbànújẹ́ ńlá ni eléyìí fún wa táàrí nǹkan kan tá a lè fi wé ju ìbànújẹ́ lọ. bá a bá pè ní ọ̀fọ̀ ó kéré ṣé ká pè ní òfò àwa lòfó wá ṣe kéésà wọn torí wípé ẹgbẹ̀rún èèyàn ní nǹkan ti ṣe láti gbà tí àwọn àlùfáà wa ti kú láti jẹta yìí. bàbá kan ní sọ ibi tá a dúró sí ó ní àbájá kí n máa wòrí mi ó ló ń di arú àtọ̀sán àtàlẹ́ òun ní fún mi ó ní tani ọmọ sàánù mi. kọ́dà nígbà tí bàbá yẹn gbà tí wọ́n dákẹ́ rẹ̀ àwọn yẹn àfa wa ṣe ọlọ́sọ̀ ní mọ̀lẹ́mọ̀lá ó ní bàbá Ọlọ́run ń bẹ ó ní Ọlọ́run ń bẹ lóòótọ́ Ọlọ́run ń bẹ tẹ́lẹ̀ náà kó tó máa ṣe fún mi. ẹ wá wo iye ẹgbẹ̀rún èèyàn bẹ́ẹ̀ tí nǹkan ti ṣe látara ikú wọn. àdìsá ndé Muhammad sallallahu alaihi wasallam láti gbé máìkì fún bàbá wa Ànábì ní inna Allaha la yakbidu al-ilma intisa'an yantasi'uhu min suduri an-nas walakin yakbiduhu bi mawti al-ulama hatta idha lam yatruki 'aliman ittakhasa an-nasu ruhaban juhalan fasu'ilu fa'aftahu bighayri 'ilmin wa dallu wa adallu rawahu Bukhari wa Muslim. Ànábì ní Ọlọ́run ò ní ká ìmọ̀nlẹ̀ pẹ̀lú pé yọ́ ma yọ lérí àwọn èèyàn báwọn èèyàn ní màmá sísítẹ́mù tí Ọlọ́run ma fi ká ìmọ̀nlẹ̀ ni pé ikú àwọn onímọ̀ yóò jẹ́ ọmọ tẹ̀léra wọn báà fún mímọ̀ kan àwọn àfáà tó sì nímọ̀ ní ọmọ kú àwọn aláìmọ̀ kan àfáà àwọn tí wọ́n ń pera wọn ló mímọ̀ tí wọ́n èso mímọ̀ wọn ní kú àwọn aláìmọ̀ kan tí wọ́n ń pera wọn ló mímọ̀ wọn ní lọ àwọn mímọ̀ kẹ̀kẹ́ àwọn ni wọ́n ma lọ ẹ wo iye ẹgbẹ̀rún àdìsí tí ń bẹ lérí àwọn àlùfáà wa ẹ wo iye àwọn nusus ẹ wo iye àwọn fíkíù àwọn fawaid. Ànábì ní tó bá ti di wípé kò bá sí àfáà onímọ̀ màmá ittakhasa an-nasu ru'asan juhala àwọn aláìmọ̀ kan ló kù táwọn yóò máa wá pè láàfà fàṣú ìlú àwọn yóò máa bí wọn lọ́rọ̀ ẹ̀sìn fa'aftahu bighayri 'ilmin wọn máa ṣe fàtiwá láyé ní mímọ̀ fadallu àwọn ti sọnù wa adallu wọn tó sọ àwọn yẹn nù. wa hadha al-hadith yushiruna ila anna mawta al-ulama huwa at-tariqatu allati yamutu biha al-'ilmu fi al-'ardi. وهذا الحديث يثبت أو يدعو إلى انتشار الجهل وضلال الناس في الأرض. bọ́bá jásí wípé inú àwọn tá nàbí ń júwe pé tó bá ti ń kú lórílẹ̀ àwọn aláìmọ̀kan ni wọ́n máa rọ́pò òru wọn káwọn bàbá wọn tó bá wà bẹ Ọlọ́run pàápàá jùlọ nílọrin yìí ọ̀pọ̀ ẹ wo iye àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ láwọn àfa nílọrin tó jẹ́ pé ọjọ́ eré wọn ò jù báyìí náà lọ́gbà tí ń ká lánàá Sheikh Murtada mọ́ká baba Nakibul Ashraf mọ́ká baba wa Shazili mọ́ká baba wa mẹ́rùndé gbogbo wọn kò sí èyí tó pé 60 years tó fi lọ nínú wọn bẹ́ẹ̀ la fáwọn Kabara bẹ́ẹ̀ la fáwọn Yasin bẹ́ẹ̀ la wọn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbé onímọ̀ pé ojú ọ̀nà tààlímù yìí ni wọ́n mú ní ọ̀kúnkúndùn bó lọ́wọ́ ṣe sànù wa
kí àwa àfa ọ́ dàbí ìgbà tí ẹ̀rú fẹ́ bani lójú ọ̀nà mímọ̀ yìí wọ́n lọ́wọ́ ti sànù wa bàbá Imam Salati bàbá Lókè Agodi ẹ bá wa rọ́ bàbá Imam Salati lójú ẹ dákun torí Ọlọ́run torí pé wọ́n sábà èmi bá wọn bára wọn ni o ti yé báwọn wọn à sì fira wọn lè fa títí tí wọn fi lè bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni bàbá wa yìí náà Ọlọ́run kọ́ bá wa sànù ọkọ̀ wa jẹ́ kí á rí àwọn bàbá wa Lókè Agodi kó já wọn pẹ́